àmọ̀fẹ́ ọládọ́gba lórúkọ mi. àmọ̀fẹ́ ọládọ́gba lórúkọ mi, orúkọ tí mo sì fẹ́ràn jùlọ nìyẹn. O ni mo nífẹ̀ẹ́ sí jùlọ, àmọ̀fẹ́ ọládọ́gba. O promote culture titi ẹ mọ́, o promote ẹ̀yà rẹ mọ́, o promote ìlú rẹ mọ́. Èyí tí wọ́n fi mọ̀ pé ọmọ Yorùbá ní ẹ́, ọmọ Yorùbá àtàtà, òun náà ní kó jẹ́ orúkọ tá a sọ ẹ́. Orúkọ tó jẹ́ orúkọ Yorùbá. Kankan fún alálẹ̀ yìí. Gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa, mo fẹ́ ká jọ oríṣìí sí. Mo dẹ̀ fẹ́ kí àwọn tí wọ́n jí àwọn onímọ̀ kí wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí, kí wọ́n fi ìmọ̀ ṣàlàyé láì ní ṣàbòsí ni o. Àwa dúdú alọ́ta gan o. Àwọn èèyàn dúdú pàápàá jùlọ àwa Áfíríkà. Mi mọ̀ tí àwa Áfíríkà ẹ kálẹ̀ gbogbo ẹ̀yin fans mi all over the world. Gbogbo ẹ̀yin brothers mi, gbogbo ẹ̀yin sister mi, gbogbo ẹ̀yin bàbá mi ẹ kálẹ̀. Ọ̀rọ̀ kan ń bọ́dà mind mi láti ìjẹta. Àwa àtàwọn èèyàn kan wá jókòó lénìí. Ẹ jẹ́ kí n sọ bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́. Mo lọ ra àwọn herbs ní ọjà lénìí. Ọmọbìnrin kan wá ń bẹ nínú ọjà yẹn. Ó jẹ́ ọmọ mùsùlùmí. Mo wá gbọ́ tí wọ́n máa ń pe ọmọ yẹn ní Àjíkẹ́. Mo wá like orúkọ yẹn. Tí mo bá ti wá dọ́jà mo máa ń pe ọmọ yẹn l'Àjíkẹ́. Èyí ni mo ti wá pa ọmọ yẹn lórúkọ yẹn. Ó wá rẹ́rìn mi tí ń bá sáwàdà pé ni mo ti ń pè é lórúkọ yẹn, inú ẹ̀ sáà ń dùn ni ó like orúkọ yẹn. Àwọn tán bẹ́ẹ̀ wá ní kò like ẹ o. Wọ́n ní orúkọ mùsùlùmí tó ń jẹ́ lọ́ like káwọn èèyàn máa fi pè é. Ó ti sọ pé káwọn èèyàn máa pè é ní Àjíkẹ́ mọ́. Kí ni yẹn ó jẹ́ n tó dùn mí gan. Ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe lecture fún wọn nínú ọjà lénìí. Ó bẹ̀rẹ̀ sí ní ṣe lecture fún wọn pé láyé ẹ orúkọ tó ń jẹ́ yẹn orúkọ tó dáa jù ní Àjíkẹ́. Orúkọ wo ló fẹ́ kẹ́ máa pè é? Rihanna àbí kí ni orúkọ tí tó ń jẹ́? Mo ní orúkọ tó ní kẹ́ máa fi pè é yẹn tó jẹ́ orúkọ mùsùlùmí yẹn is an Arabic language. Are you an Arab? Are you an Arabian? Mo ń bí léèrè pé ṣé Arab ni ẹ́? Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn nínú ọjà lénìí pé àwọn tí wọ́n gba ẹ̀sìn wá fún wa ní Áfíríkà kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni o, kì í ṣe gbogbo wọn o. Àwọn tí wọ́n láwọn mú ẹ̀sìn wá, tán mú Islam wá sí Áfíríkà, wọ́n mú wá in a way of exploit of our traditions and culture. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa, they came purposely to exploit our tradition and culture. Christianity tó mú Christian wá, àwọn Christian tí wọ́n mú ìyìnrere wá sí ilẹ̀ Yorùbá, sí Áfíríkà, they came purposely to exploit our traditions and culture, language, way of dressing, our way of dressing. They wanted to manipulate our way of dressing, our way of talking, our way of living. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn nínú ọjà lénìí pé àfáà ni mí, mo dẹ̀ ń kọ́ ọmọ ní kéwú. Ṣùgbọ́n nínú orúkọ tí mo fẹ́ káwọn èèyàn máa fi pè mí jùlọ, òun náà ni àmọ̀fẹ́ ọládọ́gba. Táwọn èèyàn bá ti ń fi orúkọ yẹn pè mí, mo ní inú mi máa ń dùn ni. Àmọ̀fẹ́ ọládọ́gba. Torí pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, tí mo bá dé orílẹ̀-èdè kan, tí wọ́n bá ń pè mí ní Abdulhakeem, mo ń promote Arabic culture. Mo ń sọ fọ́mọ yẹn, mo lórúkọ mùsùlùmí tó ní o fẹ́ ká máa pè é yẹn. Tó bá dé ìlú kan, any country tó bá dé, tó bá fi ń fi orúkọ yẹn pè é, tí wọ́n pè é ní Àjíkẹ́, tí wọ́n fi orúkọ Yorùbá tí wọ́n sọ ẹ́ pè é, ó túmọ̀ sí pé ó ń promote Arabic culture. Ó fi ẹ̀sìn, ó fi culture bàbá rẹ̀, culture ìyá rẹ̀, ìlú tí wọ́n ti bí ọ, ibi tí wọ́n bí ẹ sí. Mo ní ọwọ́ ṣe kíni, ọwọ́ gbàgbé ilé. O promote culture titi ẹ mọ́, o promote ẹ̀yà rẹ mọ́, o promote ìlú rẹ mọ́. Èyí tí wọ́n fi mọ̀ pé ọmọ Yorùbá ní ẹ́, ọmọ Yorùbá àtàtà, òun náà ní kó jẹ́ orúkọ tá a sọ ẹ́. Orúkọ tó jẹ́ orúkọ Yorùbá. Torí pé mo fẹ́ sọ nǹkan kan fún alálẹ̀ yìí. Gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa, mo fẹ́ ká jọ oríṣìí sí. Mo dẹ̀ fẹ́ kí àwọn tí wọ́n jí àwọn onímọ̀ kí wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí, kí wọ́n fi ìmọ̀ ṣàlàyé láì ní ṣàbòsí ni o. Láì ní ṣàbòsí ni o. Ẹ má ṣàbòsí ẹ̀yà yín o. Ọmọ Yorùbá àtàtà ni mí, mo lè wé láwọn ẹni sórí o. Alfa Akeem, àmọ̀fẹ́ ọládọ́gba lórúkọ mi. Àmọ̀fẹ́ ọládọ́gba lórúkọ mi, orúkọ tí mo sì fẹ́ràn jùlọ nìyẹn. O ni mo nífẹ̀ẹ́ sí jùlọ, àmọ̀fẹ́ ọládọ́gba. Nígbà kí ni motive àwọn tí wọ́n mú Islam wá? Kí ni motive wọn? Tó bá jẹ́ pé because of religion, most of àwọn tó mọ̀ ẹ̀sìn wá tó mú Islam wá, wọn àmọ́ wá torí pé wọ́n fẹ́ ká ṣẹ̀sìn. They came purposely to invade us. Wọ́n wá láti wá kó wa lẹ́rú ni.
àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn Islam wá wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn Christianity wá wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Màá dẹ̀ sọ fáàtì ti tèmi lórí ẹ̀. Ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni o, ṣùgbọ́n kì í ṣe bí Ànábì ṣe mú ẹ̀sìn wá láti mú wá fún wa. Ẹ̀sìn Islam is a good religion for me. You may have your own good religion, but for me, Islam is a good religion. Ṣùgbọ́n àwọn tí wọ́n mú wá pẹ̀lú àníyàn tó dáa. Tí wọ́n mú wá sílẹ̀ Yorùbá ni o, kì í ṣe Ànábì Muhammad tó mẹ́sìn wá o. Ara o. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá bá wa ní Áfíríkà, especially nílẹ̀ Yorùbá, kì í ṣe pẹ̀lú àníyàn dáadáa náà ṣe mú wá. Wọ́n mú wá nítorí pé wọ́n fẹ́ kó wa lẹ́rú. Ẹni tó bá fẹ́ dìbọn kì mo fẹ́ mú àwọn fáàtì kan jáde nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ lálẹ́ yìí. Mo dẹ̀ fẹ́ kí àwọn èèyàn listen along with me. Káwọn náà jọ kí wọ́n gbé sínú ara wọn. Má fàbò sí sọ̀rọ̀. Gbogbo wa iṣẹ́ Ọlọ́run ni wá. Ọlọ́run dẹ̀ dá wa sí àyè tí ó rí pé oníkálukú tó fit. Ọlọ́run ibi tí Ọlọ́run ti rí pé máa wúlò ló dá mi sí. Kí ló jẹ́ ó dá mi sí àárín àwọn Lárúbáwá? Kí ló jẹ́ ó dá mi sí àárín àwọn òyìnbó? Ibi tí Ọlọ́run rí pé mo ti máa fit ló dá mi sí. Mo wá bẹ̀rẹ̀ sí ní sàwọn àlàyé yẹn. Rísì tí mo fi sọ pé àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà, because they wanted to enslave us. Torí ẹ̀ ni wọ́n mú Islam wá just because they wanted to enslave us. Wọ́n mú Christianity wá just because they wanted to enslave us. Ṣé kí ni Áfíríkà gan ṣe fún wọn náà? Àwa Áfíríkà kí la ṣe fáwọn Lárúbáwá? Àwa Áfíríkà kí la ṣe fáwọn Róòmù, àwọn ọmọ Ísírẹ́lì kí la ṣe fún wọn náà? Tó jẹ́ pé gbogbo wọn síjú sí Áfíríkà láti kó wa lẹ́rú. If not because of pé they wanted to enslave us. Ẹ̀yin náà wò. Nígbà tí ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n mú Islam wọ Áfíríkà. Nígbà tí wọ́n mú Islam dé Áfíríkà, kí ni reason, kí ni purpose tí wọ́n fi ní ẹni tó bá máa di Mùsùlùmí, tó bá máa jẹ́ Mùsùlùmí, ó gbọ́dọ̀ change orúkọ rẹ̀ sí Alfa Akeem, Abrahman, Abdulhamin. Kí ni reason, kí ni purpose? Kí ni purpose? So ẹni tí ó bá ti change orúkọ, so kò ní wà lè Jánnà. Èmi bẹ́ẹ̀ sọ fún ọ lálẹ́ yìí, o lè jẹ́ Mùsùlùmí tó ní jẹ́ Alfa Akeem, tó ní jẹ́ Abrahman, tó ní jẹ́ Abdulmumin, Aliamin, tó ní jẹ́ tí wàá dé wà lè Jánnà. Mo bẹ́ẹ̀ sọ fún ọ lálẹ́ yìí. O lè má jẹ́ Abdullahi tí wàá dé wà lè Jánnà. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá South Africa, wọ́n manipulate, wọ́n try láti pé ká change orúkọ. Gbogbo ìlú tí wọ́n bá fẹ́ enslave, in tí wọ́n kọ́kọ́ máa ń gbà lọ́wọ́ wọn, òun náà ni wọ́n á gba culture wọn, wọ́n á gba tradition wọn, wọ́n á gba èdè wọn, wọ́n á yí orúkọ wọn padà. Wọ́n á fún wọn lórúkọ míì. Orúkọ tí wọ́n fi ń sọ ọmọ ní country tí wọ́n bá ti fẹ́ enslave èèyàn. Orúkọ yẹn, àwọn orúkọ tí wọ́n ń lò, way of their life. Wọ́n máa impose the way of their life. Gbogbo ìlú tó bá fẹ́ enslave ìlú kan, ó gbọ́dọ̀ impose way of their life sórí ìlú tí wọ́n fẹ́ enslave. Wọ́n ní ká máa change orúkọ, ká máa yí orúkọ padà sí Alfa Akeem, Abdullahi, Abdulrahman, Abdulrahim. Àwa ń change orúkọ torí pé a fẹ́ di Mùsùlùmí. A lè jẹ́ Mùsùlùmí láì change orúkọ tá ń jẹ́. Ṣé wọ́n sọ fún ẹ pé orúkọ àmọ̀bàtẹ́ mi jẹ́ ọ̀dá ni? Ọlọ́dọ́gba tí mò ń jẹ́, ṣé wọ́n sọ pé kò dáa ni? Ẹbọ wo ní bẹ́ẹ̀ nu Ọlọ́dọ́gba? Àìdáwo. Orí ibú wo ní bẹ nínú àmọ̀fẹ́ tí mò ń jẹ́ tí wọ́n fi sọ pé kò dáa kí n change ẹ̀ sí Alfa Akeem? Kí ni tí ọ̀dá nínú àmọ̀fẹ́ tí mò ń jẹ́? Kí ni tí ọ̀dá nínú ẹ̀dàkùn? Ṣé ọ̀tá Ọlọ́run ni mò ń jẹ́ ni? Ẹni tó fẹ́ bọ́lọ̀ wórogún ṣé ni mò ń jẹ́ ni? Ẹni tó fẹ́ bọ́lọ̀ kẹgbẹ́ ṣé ni mò ń jẹ́ ni? Àmọ̀fẹ́ Ọládọ́gba. There is nothing wrong with my name. Nothing wrong with my name. Kò sí reason fún àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà láti pé ká change orúkọ wa, ká máa jẹ́ Alfa Akeem, Abrahman, Abdulrahim, Abkirike. Kò sí reason fún. Kò sí reason fún. Kò sí reason fún. Ẹni tí Ọlọ́run bá fẹ́ látọ̀dọ̀ wa, ó ní ká dùn mọ̀. Dá Ọlọ́run bá rẹ mọ̀. Kọ́ ọ̀dẹ̀ máa sin Ọlọ́run bá rẹ. Walillahi al-asma'ul husna fad'uhu lahu fad'uhu biha. Nínú Al-Qur'an ní Suratul A'raf verse 180, Ọlọ́run ló ní orúkọ tó dáa jùlọ.
tọ́lọ́run ní orúkọ tó dáa jùlọ ẹ máa fi pè é. Ọlọ́run sọ pé ẹ máa pe ẹ gbọ́dọ̀ pe ra yín ní gbogbo ẹni tó bá fẹ́ di mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá. Ayé Al-Qur'an tó sọ pé a gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá. Ká tó lè di mùsùlùmí mo fẹ́ kí ẹni tó bá fẹ́ challenge ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kí wọ́n fún mi ní wújà yẹn. Àwọn àdínlà tó sọ pé dandan ni kí ẹni tó bá fẹ́ ṣe mùsùlùmí ó change orúkọ rẹ̀ kó máa jẹ́ bí Abdul Akeem, Abdulrahman, Abdulrahim, Abdullahi. Gbogbo ìwọ tó ọjọ́ ọmọ Yorùbá tó ẹ bá fẹ́ challenge ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹ challenge mo fẹ́ pẹ̀lú mímọ̀ mo fẹ́ mọ fact because èmi ti mo rí àwọn tí wọ́n mú ẹ̀sìn wá mo rí nídìí pé they wanted to enslave us. If not because they wanted to enslave us, why changing our names into Abdullahi, Abdulrahman, why changing it? Àmọ̀fẹ́ Ọládọ́gba tí mò ń jẹ́ orúkọ gidi ni orúkọ tó dáa ni kò sí tó kọ̀tàkọ̀tà Ọlọ́run kọ̀tàkọ̀tà Nábì. Why changing it? But they will have to change our names because their intention then is to enslave us. Their intention is to enslave us. They came purposely to enslave us. Kì í ṣe bí Òṣèlú Muhammad ṣe mú ẹ̀sìn bó ṣe fi ẹ̀sìn jagun bó ṣe preach ẹ̀sìn òun ni wọ́n ṣe mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà òun lọ́fà tí ilẹ̀ Yorùbá ò fi tò òun lọ́fà tí Nàìjíríà ò fi tò Nàìjíríà ò lè tò. Because they believe that the religions are the weapons to fight the poor people, to disrupt the poor people. If not because of that, say ẹ̀sìn wo ló wà ní Canada, ẹ wo bí Canada ṣe tó wọn lẹ́sìn bẹ́ẹ̀ náà wọ́n ń gbégbé ayé tó dáa, ẹ wo bí London ṣe dáa wọn lẹ́sìn bẹ́ẹ̀ náà wọ́n ń gbégbé ayé tó dáa, ẹ wo gbogbo àwọn orílẹ̀-èdè lágbàáyé Benin Republic ń bẹ yẹn ẹ wo bó ṣe rí ẹ wo bó ṣe ń gbégbé ayé tó dáa, Burkina Faso ẹ wo bó ṣe ń gbégbé ayé tó dáa. A gbọ́dọ̀ sin Ọlọ́run, know your God, dá Ọlọ́run bá rẹ mọ̀, and I know my God subhanahu wa ta'ala mo dá Ọlọ́run bá mi mọ̀ ṣùgbọ́n kí ni reason mo ń béèrè pé kí ni reason tí wọ́n fi ń change tá a fi ń change orúkọ. If not because they wanted to enslave us, they want us to forget our tradition, they want us to forget our culture, they want us to forget our language, they want us to forget our way of dressing. Àwọn àṣeyẹn àwọn Christianity náà dé àwọn náà bá gbé because àwọn náà fẹ́ enslave wa. Lárúbáwá fẹ́ enslave wa. Àwọn tí kì í ṣe Lárúbáwá náà fẹ́ enslave Africa, gbogbo wọn ṣàdójúlé Africa, gbogbo wọn fẹ́ enslave Africa. Wọ́n wá wò pé ọ̀nà wo làwọn lè gbà láti enslave wa, wọ́n gbẹ́sìn wọlé. Àwọn Kírísítẹ́nì ọ̀nà kan gbà wọlé tí wọ́n ní pé gbogbo wọn tó bá fẹ́ kàwé ọgbọ́dọ̀ máa jẹ́ John lọ́mọ Yorùbá, ọgbọ́dọ̀ máa jẹ́ Patrick, ọgbọ́dọ̀ máa jẹ́ Joseph ọmọ Yorùbá. What is wrong with our own names? Ajani, Alani, Àmọ̀kẹ́, Àjíkẹ́, Àríkẹ́, Ọlọ́run lọ́ba Àríkẹ́, Ọlọ́run lọ́ba Àṣàkẹ́, Ọlọ́run lọ́ba Àmọ̀kẹ́. We have our own names which is good for us. Our own names that is good for us in Yoruba land. Our sweet name, Àbíkẹ́, Àjíkẹ́, Àlàkẹ́, Àmọ̀kẹ́, Àmọ̀pé, Alani, Akànní, Adùnní. Kí ló ṣẹlẹ̀ àwọn orúkọ yẹn tó fi jẹ́ pé nígbà táwọn Kírísítẹ́nì náà dé àwọn náà dúró nídùú pé ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ wa, ìwọ tó bá lọ sùkúù tó kàwé ní sùkúù wa ó gbọ́dọ̀ máa jẹ́ John, ó gbọ́dọ̀ máa jẹ́ Patrick, ó gbọ́dọ̀ máa jẹ́ Joseph, ó gbọ́dọ̀ máa àwọn náà change orúkọ àwọn èèyàn because ẹ̀sìn yẹn kọ́ gangan ni wọ́n fẹ́ ká ṣe because they wanted to enslave us. Ló fi já sí pé àwọn tí gbogbo èyí tí wọ́n bá gbé wọnú ìlú kan ó jẹ́sìn ni ó jẹ́ nǹkan mi ni o tó bá ti ń la pé kí wọ́n máa change orúkọ àwọn tí ń bẹ náà lóhùn, ká máa change èdè wọn, ká máa change báwo náà sì máa wọṣọ, wọ́n wá láti wá sí kíni, wọ́n wá enslave ni. Ẹni tí ó bá ṣe tán tí ó jẹ́ pé kì í ṣe pé intention kó fẹ́ enslave lọ bá lọ kò ní ká change èdè. Kí ni èdè ní í ṣe pẹ̀lú pa abẹ́sí lọ́hùn? Kí ni èdè ní í ṣe pẹ̀lú pa abẹ́sí lọ́hùn? Èdè kò ní nǹkan kan ṣe pẹ̀lú pa abẹ́sí lọ́hùn. Orúkọ ẹ̀dá
dákun ṣé Abdul Akeem tí mò ń jẹ́ àbí Abdul Akeem tí mò ń jẹ́ so ló máa ní kí n wà àlìjẹ́ náà ni àbọ̀ ló máa ní kí n wọ́n ṣé ẹ dákun ṣé tí bá ti ń jẹ́ Abdul Akeem máa wà àlìjẹ́ náà straight. àyèmáyé Akeem tí ó wọ náà àyèmáyé Abdullahi tí ó wọ náà àyèmáyé Abdulmalik tí ó wọ náà. Ẹni tí Ọlọ́run bá nílò tó fẹ́ lọ́dọ̀ wa òun náà ni àtàkọ́rùbù ìlàláyì bó ló ṣe fẹ́ súnmọ́ Ọlọ́run bá. Iṣẹ́ rere àti ẹ̀sìn ọ̀sẹ̀sìn wà á dẹ̀ ṣiṣẹ́ rere. Orúkọ tó ń jẹ́ kọ́lọ́ máa jẹ́ kọ́ wà nìjẹ́ náà. Orúkọ tó ń jẹ́ Ọlọ́run sọ pé ó dìgbà tó bá tó jẹ́ orúkọ mùsùlùmí ìgbà yẹn ló tó wà nìjẹ́ náà. Kò sí tọ́kọ Ọlọ́run pẹ̀lú bó jẹ́ orúkọ mùsùlùmí àbọ̀ jẹ́ orúkọ kan. Kò yẹ kí ẹ̀sìn kọ́ tàǹpà orúkọ tá à ń jẹ́ nílẹ̀ Yorùbá. Àmọ̀fẹ́ Ọlọ́dọ̀gba lórúkọ mi mùsùlùmí sì ni mí tí mo sì ń kírun tí mo sì dọ̀lọ́wọ́ bá mi mà tí mo sì tó jẹ́ àbá àti kọ́mọ ní kéwú. Ṣùgbọ́n ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá àtàtà ni mí léè tọ́já sí pé gbogbo àyíká àyè tí mo bá ti ń dé tí lárúbáwá bá béèrè pé ní o kékeré kí lórúkọ mi màá sọ pé Àmọ̀kẹ́ màá sọ pé Àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi torí pé ìjà rí ìran lárúbáwá kan kọjá Àmọ̀fẹ́ rí. Sí lárúbáwá kan lè jí Àdùnní sáà lè rí lárúbáwá tí yóò sọ pé òun máa jẹ́ orúkọ wa nílẹ̀ Yorùbá sáà lè rí. lẹ́ẹ̀fi máa rí pé nílẹ̀ Yorùbá àti wọ one chance. Lárúbáwá ẹ̀ ní rí ìran lárúbáwá kan kọjá Àṣàní tàbí kọ́ máa jí Àlàkẹ́ tàbí kọ́ jí Àdùnní. Àwa Yorùbá la ní àwa la ní. Ọlọ́run sọ ní Al-Qur'ani ní Suratu Tawbah ní verse 82 Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé walladhina amanu wa amilu solihati ulaika ashabul jannati hum fiha khaliduna. Walladhina amanu ló fi pé orúkọ tó ń jẹ́ òní ṣe pẹ̀lú pé àlùjànnà rẹ orúkọ tá ń jẹ́ kò ní í ṣe kò dìtámì àlùjànnà tàbí náà tó máa wọ̀. Tí mo bá decide pé mẹ́ǹjẹ́ Abdul Akeem mọ̀ látẹ̀ ní lọ gbẹ́gẹ́ èèyàn kankan máa pè mí ní Abdul Akeem lẹ́yìn pé Àmọ̀fẹ́ àti Ọládọ́gba tó wà bá pè mí ní Àmọ̀fẹ́ máa pè mí ní Ọládọ́gba. So o rò pé Ọlọ́run lè bínú sí mi kí lọ́lọ́run fẹ́ bínú sí mi fún. Ìtọ́nà wọn bá fẹ́ ni mo ń ṣe kí lọ́lọ́run bá fẹ́ ìbádà mi ni ọbẹ̀ kí n sin kí n dóun mà lọ́lọ́run ó lè dá mà kó ń lọ́lọ́run tí nǹkan bá ṣe olójú ó ṣe tí nǹkan ọba ṣe ó ní ojú ó ṣe bó sì nígbàgbọ́ nínú tọ́dá. Ìmọ̀ jẹ́ orúkọ Lárúbáwá bí ẹni pé èèyàn ń tàbùkù àṣà àti ìṣe rẹ̀ ni. Ìtàbùkù àṣà we are promoting another country's culture. So èmi ò fi culture tèmi lẹ̀ máa fi interview mọ̀ pé ọmọ Yorùbá àtàtà ní gbogbo àyíká ìdè ìmọ̀ kọ́kọ́ dé ó ní pé tọ́ba ti kọ́kọ́ béèrè orúkọ rẹ̀ kí lórúkọ yín what is your name ẹ pé Àmọ̀fẹ́ Ọládọ́gba from which country from Nigeria. Ṣùgbọ́n any country tí n bá dé tí n bá béèrè orúkọ mi tí n bá sọ pé Abdul Akeem wọ́n á kọ́kọ́ wò pé ṣé Egypt ni mo ti wá ni àbí Kuwait torí pé àwọn ìlú Arabic country ni wọ́n ti ń jẹ́rú orúkọ yẹn Arab country ni wọ́n ti ń jẹ́ àwọn orúkọ tí mo dá yẹn. Báwo ni mo ṣe fẹ́ gbé ìlú orílẹ̀-èdè àti ẹ̀yà tí mo ti jáde báwo ni mo ṣe fẹ́ ṣàfihàn rẹ̀ báwo ni màá ṣe gbéga orúkọ wa kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ tá a fẹ́ fi gbé ẹ̀yà wa ga. Orúkọ tí mò ń jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó ní nǹkan àkọ́kọ́ tí mo lè fi gbé ẹ̀yà mi ga tí mo lè fi gbé ìran mi ga. Ọjẹ́ number 1. Orúkọ jíjẹ́ kò ní í ṣe pẹ̀lú kò yọ kúrò nínú Islam. Kò sí àyà tọ́lọ́run sọ pé dandan ẹ gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá. Àyà Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ẹ̀rí tọ́lọ́run sọ pé ẹni tí ó bá ti jẹ́ orúkọ Lárúbáwá o tí ó bá ti jẹ́ orúkọ tí ó bá ti máa jẹ́ orúkọ Lárúbáwá nínú tàbí kó máa jẹ́ orúkọ kan nínú àwọn orúkọ Ọlọ́run kì í ṣe mùsùlùmí. Kò sí àyà kò dẹ̀ sí ẹ̀rí tàbí ẹ̀rí tó lè sọ pé ẹni tí ó bá ti jẹ́ orúkọ nínú àwọn orúkọ Lárúbáwá tàbí orúkọ kan nínú Al-Qur'ani ẹni tí ó bá ti jẹ́ kò ní wà àlùjánnà.
orúkọ tó bá jẹ́ orúkọ láti wà lìjẹ́ náà a jẹ́ pé gbogbo ẹni tí ń jẹ́ orúkọ lọ́rọ̀ ni ó wà lìjẹ́ náà gbogbo ẹni tí ń jẹ́ orúkọ míì kò ní wà lìjẹ́ náà ta ni sọ bẹ́ẹ̀ fún ẹ ta ń sọ bẹ́ẹ̀ ta ń sọ bẹ́ẹ̀ mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa wọn àmọ́ wá nítorí Ọlọ́run torí tara wọn ni àwọn tí wọ́n kó ẹ̀sìn wá tí wọ́n mú ẹ̀sìn wá Áfíríkà kì í ṣe torí tọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe torí tọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn mi sọ pé gbogbo wọn ó ń bẹ nínú wọn tó lè jẹ́ torí tọ́lọ́run ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe torí tọ́lọ́run kì í ṣe torí tọ́lọ́run nítorí tọ́lọ́run gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Ànábì Lárúbáwá ni wọ́n nà ó Lárúbáwá ni wọ́n kò sí tó tẹ̀ kò sí tó wrong pẹ̀lú pé wọ́n jẹ́ orúkọ Lárúbáwá Abu Huraira Lárúbáwá ni Abubakar Lárúbáwá ni Usman ibn Affan Lárúbáwá ni Sayyidina Ali Lárúbáwá ni nígbà tó lọ wá kádàrá tí ẹ̀sìn wá kúrò lọ́dọ̀ wọn bẹ̀ yẹn tọ́sán wá Áfíríkà táwa náà dẹ̀ ní àwa kọ̀chọ̀ tá a ní kọ̀chọ̀ titiwa tá a ní tradition titiwa lélẹ́yìí tí ọ̀tá kò tọ́lọ́ ni o agbó àwọn eléyìí tó jẹ́ pé ọ̀tá kò tọ́lọ́hun tá a lè yọ kúrò tẹ́ bá ń yọ gbogbo nǹkan pé gbogbo tá à ń ṣe nílẹ̀ Yorùbá tẹ́ bá ń yọ pé eléyìí ọ̀dà ṣé bí orúkọ wa náà dá sórúkọ wa náà dá mọ̀ mẹ́rin ni sí orúkọ táwọn jẹ́ náà dá gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba orúkọ lọ́wọ́ wọn wọ́n wá kó wọn lẹ́rú ni gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba èdè wọn lẹ́nu wọn wọ́n wá kó wọn lẹ́rú ni gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba ìhùwàsí àti ìsọ̀rọ̀sí àti ìwẹ̀wù ìwọ́sọ́ sẹ́rí táàbà tí ìmúra báyìí ayé ò tí mọ̀ pàápàá ni wa táàbà tí ìmúra báyìí ayé ò tí mọ̀ pàápàá ni wa kò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tí mo bá bọ́ ilé ilẹ̀ tí mo bọ́ jàlábí àtìlẹ̀ tí mo bá bọ́ sínú trainers àti tí mo bọ́ sínú mo ti rán àwọn òfì kan tí mo fẹ́ máa wọ̀ lẹ́nu jẹ́ mẹ́ta yìí ẹ máa rí àwọn ṣẹgẹdùgbé òfì lọ́rùn mi láwọn òfì àwọn òfì gidi pẹ̀lú àwọn abetí ajá ẹ máa rí lọ́rùn mi lẹ́nu jẹ́ mẹ́ta yìí mo ti rán àwọn òfì kan sílẹ̀ because kò sí bó o ṣe lè pẹ́ tó nílẹ̀ Lárúbáwá ò ní sọ́dọ̀ màlúù wọn láéláé kò sí bó o ṣe lè gbéde wọn tó o ò lè níwèé gbèlú Lárúbáwá kò sí kó o máa múra bí wọn kó o máa jẹun bí wọn kó o máa àtọ̀run rìn wá ní ọ kí ló dé tá a wà ní promote kọ́jọ́ titi wa náà kí ló dé tá a ní máa múra bí àwọn bàbá wọn ṣe ń múra ká jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ a kì í sara wọn ẹ̀sìn ló pa wá papọ̀ àìsí ìran kan náà. innamal mu'minuna ikhwa tí Ọlọ́run bá sọ yẹn nínú ẹ̀sìn ni o kì í ṣe nínú ẹ̀yà o innamal mu'minuna ikhwa fàájì ìwú bẹ́ẹ̀ náà àwọn ẹ̀kọ́ gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ọmọ ìyá ni ẹ máa ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá nínú ẹ̀sìn nìyẹn o ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe ọ̀rọ̀ orílẹ̀-èdè ara o nínú ẹ̀sìn láti jọ ọmọ ìyá gbogbo mùsùlùmí ayé pátá ọmọ ìyá ni wá nínú ẹ̀sìn tó bá ti dọ̀rọ̀ ẹ̀yà tèdè àìsàn ọmọ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ láwà à ń lọ lẹ lọ́rọ̀ náà à ń lọ Saudi a rí báwọn lọ́rọ̀ ṣe ń sàwọn èèyàn wa lọ́hùn a rí bí wọ́n ṣe ń sàwọn èèyàn wa a rí tán fojú wọn rí lọ́hùn à ń rí tán fojú àwọn èèyàn wa rí lọ́nà o so torí di eléyìí gbogbo àwọn tá a jẹ́ ọmọ Yorùbá tá a jáfa àfi ká tètè máa ṣàtúnṣe ọ̀rọ̀ yìí àfi ká tètè máa ṣàtúnṣe yìí wà àfi ká jẹ́ káwọn èèyàn ọmọ fact ẹjẹ́ máa sọ fact kọ́ gbọ́ lọ́rọ̀ akọ́ ọmọ kí lọ́rọ̀ ọmọ ayọ̀ lẹ́nu ẹ̀ balabala o lè di ọmọ onílùú nílẹ̀ Lárúbáwá gbogbo Arabic country gbogbo Arab country kò síbi tó ti lè dán ọmọ onílùú mẹ́ wà á máa rí níwú ìwé rẹ lọ́dọọdún ni páálí kékeré báyìí tó máa fọ ìwé pépà kékeré báyìí tó máa fọ á lè fa iye at any time o ìsọmọ ìlú wọn o àwọn orílẹ̀-èdè táwọn ìdánlọ́mọ wọ́n ń sọ àwọn èèyàn dọ́mọ ìlú wọn àwọn orílẹ̀-èdè tí ò sí ẹ̀sìn níbẹ̀ wọ́n ń sọ àwọn èèyàn dọ́mọ ìlú wọn táwọn èèyàn jẹ́ pé àǹfààní tí ọmọ ìlú wọn bá rí ìwọ náà máa rí tọ́ba tó bá ti níwèé gbèlú tọ́ ọdọ́mọ ìlú wọn àǹfààní tí ọmọ ìlú wọn bá rí ìwọ náà máa ní kò rí bẹ́ẹ̀ ní àwọn ilẹ̀ Lárúbáwá o kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Lárúbáwá o.
kò rí bẹ́ẹ̀ nílẹ̀ lọ́wọ́ o gbogbo ilẹ̀ lọ́wọ́ kò rí bẹ́ẹ̀ o ò lè dọ́mọ ìlú wọn o ò lè dọ́ ọjà lójú sẹ́tò lè ṣe o dẹ̀ lè jọ̀gá lé wọn lórí. Tá a bá ní àwọn èèyàn wa tó jẹ́ dúdú tí wọ́n ń di ọ̀gá nílẹ̀ lọ́wọ́ mo gbé kùdùsì fún wọn mo gbé kùdùsì fún wọn. wọ́n ti ní ìmọ̀ yẹn tó ti kọjá àlà ni tí wọ́n àdẹ́rí wọ́n ti síbí kankan. àwọn tí wọ́n òṣèlú Muhammad sallallahu alaihi wasallam ó mú ẹ̀sìn Islam wá fún ìgbà yín gbádùn ọmọnìyàn kì í ṣe láti fi kóyàn lẹ́rú. ẹ̀sìn Islam dìde kó lè bá gba àwọn tí wọ́n ń fìyà àwọn tó wà lóko ẹrú kó lè yọ wọn kó lóko ẹrú. àwọn tí ò sí lóko ẹrú kán lè gbégbé ayé rọrùn. agbọ gbogbo wa ìwọ tó bá mọ̀ nípa sórí ànábì ẹ lọ kà ó wà lórí Google tó bá tẹ̀ síbẹ̀ wàá ka sórí ànábì lórí Google. Jésù ànábì Ìsá ṣé bó ṣe ẹ̀sìn ni wọ́n ṣe mú wá fún aládùúkà ṣé bí Jésù ṣe ẹ̀sìn náà ṣe mú wá fún aládùúkà ṣé bí Jésù ṣe ẹ̀sìn náà ṣe mú wá fún aládùúkà ṣé bá ànábì ṣe ẹ̀sìn náà ṣe mú wá fún aládùúkà. àwọn tí wọ́n mú ẹ̀sìn kírísítẹ́nì wá sáfíríkà wọ́n mú wá láti wá fi enslave wa ni that is their mission. àwọn tí wọ́n mú Islam wá fún ẹni Áfíríkà wọ́n mú wá láti wá fi enslave wa ni that is their mission. lọ́jọ́ kí Áfíríkà ò ní báyìí ẹ wò pé gbogbo Áfíríkà látòkè nílẹ̀ ẹ wò ìlú wo ló tò ní Áfíríkà ìlú wo ló tò ní Áfíríkà ìlú wo ló ní mọ̀kànbalẹ̀ ní Áfíríkà ìlú wo ló sì ọ̀pọ̀ ní òsì ọ̀pọ̀ níbẹ̀ ní Áfíríkà because wọ́n ti create ní táàmù ọ̀ràn táyọ̀ fi parẹ́ wọ́n ti create ẹ̀sìn aláàrin wọ́n ti dá ẹ̀sìn aláàrin. àwọn kan kọ́kọ́ wá wọ́n mú Islam wá ọgbọ́n ni o strategy ni o torí pé wọ́n fẹ́ kọ́ wa lẹ́rú. àwọn sọ fún àwọn bàbá wa pé tó bá fẹ́ wẹ̀ sí Islam ó yí orúkọ rẹ̀ padà ọmọ jẹ́ Abdulmumin ọmọ jẹ́ Abdulrahim ò ní jẹ́ Àlàní tó ń jẹ́ mọ́ ò ní jẹ́ Àmọ̀kẹ́ tó ń jẹ́ mọ́ ò ní jẹ́ Àṣàní tó ń jẹ́ mọ́. It's not done it's not done. ṣé àìjẹ́ orúkọ yẹn mọ́ ṣé ni ò ní ṣe wọ́n lẹ́ni Ọlọ́run ni. wọ́n lẹ̀ dín náà àmọ̀nù wàá mi ní tí nǹkan ọkàn tọ́lọ́wọ́ bá fẹ́ lọ́dọ̀ wa òun náà ni pé nígbàgbọ́ nú Ọlọ́run wàá mi lú sọ́ọ̀lì àti máa ṣiṣẹ́ rẹ̀ máa ṣiṣẹ́ rẹ̀. ìtọ́lọ́wọ́ fẹ́ lọ́dọ̀ wa nìyẹn o ìtọ́lọ́wọ́ fẹ́ lọ́dọ̀ wa nìyẹn o. ó ní pé nígbàgbọ́ nínú Ọlọ́run nígbàgbọ́ nínú Ọlọ́run kó sì máa ṣiṣẹ́ rẹ̀ torí pé iṣẹ́ rẹ̀ ni ó gbé ọ wà àlìjẹ́nà. orúkọ tán change orúkọ wa tán change kọ́ ni ó gbé ọ wà àlìjẹ́nà. orúkọ tí wọ́n gbà lọ́wọ́ wa kọ́ ni ó gbé ọ wà àlìjẹ́nà. iṣẹ́ rẹ̀ ni ó gbé ọ wà àlìjẹ́nà. Amaliki torí pé òun jẹ́ Amaliki kọ́ ni ó gbé ọ wà àlìjẹ́nà. iṣẹ́ tó bá sí ni ó gbé ọ wà àlìjẹ́nà. pé mò ń jẹ́ Alfa Akeem kọ́ ni ó gbé mi wà àlìjẹ́nà. iṣẹ́ tí mo bá sí ni ó gbé mi wà àlìjẹ́nà. Why changing our name? Why changing our name? But the reason behind changing our name is to enslave us. The reason behind that motive, the reason behind that motive is that they wanted to enslave us. Wọ́n fẹ́ mú alẹ́rú, wọ́n fẹ́ kọ́ alẹ́rú, wọ́n fẹ́ ká gbàgbé culture wa, wọ́n fẹ́ ká gbàgbé tradition wọn, wọ́n fẹ́ ká sọ Yorùbá mọ́, wọ́n fẹ́ ká máa sọ lọ́dọ̀ wa. Wọ́n fẹ́ ká wọ aṣọ òfì mọ́, wọ́n fẹ́ ká wọ aṣọ àdìrẹ́ mọ́, wọ́n fẹ́ ká máa wọ jàlábí àti máa wọ̀ yìí, wọ́n fẹ́ ká máa wé láwàní, wọ́n fẹ́ ká máa dárun gbọ̀n sí, ká máa ṣe gbogbo àwọn nǹkan yẹn. Ká máa múra bí wọn, káwọ̀ máa múra bá ìmúra títí wa nílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ ká agbọ́dọ̀ máa múra bí wọn, agbọ́dọ̀ máa jẹun bí wọn, agbọ́dọ̀ máa wọṣọ bí wọn, agbọ́dọ̀ máa sọ̀rọ̀ bí wọn. Tẹ́lẹ̀ Ìbàdàn ti kú o láwùjọ nínú ẹ̀yà kan wọ́n ti kó wọn lẹ́rú. Wọ́n ti kó wọn lẹ́rú. Gbogbo ẹ̀yà tí wọ́n bá ti gba orúkọ rẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀ orúkọ tí ń jẹ́ tí wọ́n bá ti change orúkọ tí wọ́n fún lórúkọ mi pé o ò ní jẹ́ orúkọ eléyìí mọ́ o orúkọ míì tó máa jẹ́ rèé tó bá fẹ́ darapọ̀ mọ́ wa tó fẹ́ kí tí wọ́n náà fẹ́ di tó fẹ́ rí bá a ṣe tí wọ́n náà bá fẹ́ rí bá a ṣe rí o gbọ́dọ̀ change orúkọ rẹ̀. Gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ìkónilẹ́rú ni jẹ́ bẹ́ẹ̀ ìkónilẹ́rú ni. Torí ìdí eléyìí gbogbo ọmọ Yorùbá tó jẹ́ mùsùlùmí má gbàgbé orúkọ rẹ̀ jẹ́ kí orúkọ Yorùbá rẹ̀ ó ṣáájú orúkọ mùsùlùmí rẹ̀. Purpose of coming out today nìyẹn o ìdí tí mo fi wá lálẹ́ yìí òun gẹ́gẹ́ nìyẹn. Gbogbo ìwọ tó ọjọ́ ọmọ Yorùbá tó ọjọ́ àfà tó ọjọ́ mùsùlùmí orúkọ Yorùbá rẹ̀ ni ọjọ́ ṣáájú orúkọ mùsùlùmí rẹ̀.
àmọ̀fẹ́ ọládọ́gba Alfa Akeem àmọ̀fẹ́ ọládọ́gba Alfa Akeem tó o bá lọ síbi kankan lódodo kó tó yé wa pẹ́ o ṣùgbọ́n ti yé wa báyìí orúkọ mùsùlùmí yẹn òun lọ ṣáájú káwọn orúkọ mi ò tó máa tẹ̀lé ṣùgbọ́n ó ti rí bẹ́ẹ̀ náà tó o bá lọ represent orílẹ̀-èdè tàbí o kúrò lórílẹ̀-èdè yìí o lọ sí orílẹ̀-èdè kan tí wọ́n bá béèrè orúkọ rẹ níbẹ̀ orúkọ ìpìlẹ̀ rẹ ní kó dá orúkọ ìpìlẹ̀ rẹ ní kó dá orúkọ Yorùbá ní kó dá wọ́n dárúkọ Lárúbáwá tó o bá fi lọ dárúkọ Lárúbáwá ó ṣe kéne ó ti ta ìran rẹ fún Lárúbáwá ó ti gbé ilẹ̀ Lárúbáwá ga ó ti rẹ ilẹ̀ ẹ̀yà tó ti jáde ó ti rẹ̀ lẹ̀ ó ti pa ẹ̀yà rẹ̀ ó ti pa lápá ayé nínú tí ẹ̀yà rẹ̀ ó fi máa exist oníkọ́ máa jẹ́ orúkọ tí àwọn ẹ̀yà rẹ̀ ń jẹ́ kọ́ ọ máa sọ èdè tí ẹ̀yà rẹ̀ ń sọ kọ́ ọ máa wọ aṣọ tí ẹ̀yà rẹ̀ ń wọ̀ nínú tí àwọn ẹ̀yà rẹ̀ ó fi máa exist nìyẹn lórí ìdílé yìí àwọn mistake pọ̀ rẹpẹtẹ tá a ti ṣe léè tó jẹ́ pé kọ̀tàkùtọ̀ lọ́hùn tí ọ̀tàkùtọ̀ lọ́hùn kò sí àyà kan tó sọ fún wa pé tá a bá fẹ́ ṣe Islam tá a bá fẹ́ di mùsùlùmí a gbọ́dọ̀ change orúkọ kò sí àyà kankan tó sọ bẹ́ẹ̀ kò sí àyà kankan tó sọ bẹ́ẹ̀ èyí táwọn yìí máa ń di mùsùlùmí òun náà ní kalimatu ṣahada ni lẹ́yìn yẹn kò sí kankan mọ́ wọ́n á pe kẹ́límà sí ọ lẹ́nu ni ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ojú bá lọ ó ti di mùsùlùmí nìyẹn kò sí nínú àkọọ́lẹ̀ kankan pé tó o bá ti wá wí kẹ́límátù ṣàhádà tán o gbọ́dọ̀ change orúkọ rẹ rárá kò sákọọ́lẹ̀ kankan àwọn tí wọ́n fẹ́ slave fún wa àwọn ni wọ́n gbé yẹn wá ó ní pé wọ́n mọ́tì fún wọn ni pé wọ́n fẹ́ kó wa lẹ́rú wọ́n fẹ́ ká máa lo ìsẹ̀mí lọ́rùn wọ́n fẹ́ ká gbàgbé ẹ̀yà ká gbàgbé èdè wa ká gbàgbé inú ìran tá a ti jáde which is not supposed to be ẹ jẹ́ àṣẹ dáadáa lórí ohun tá a bá ń ṣe o ẹ jẹ́ àmà ṣe dáadáa o gbogbo ohun tá a bá fẹ́ ṣe pátá gbogbo ẹni tó bá fẹ́ reply message mo pass reply rẹ̀ pẹ̀lú ẹ̀rí reply tó jẹ́ pé tí mo sọ yóò kì í ṣe ojú tèmi fi rí kọ́ ni wọ́n fi rí jáde kó wá kó kó ẹ̀rí jáde ẹ̀rí tó sọ pé tá a bá fẹ́ di mùsùlùmí tá a fẹ́ sin lọ́hùn tá a fẹ́ di olùsìn lọ́hùn tá a fẹ́ máa sin Ọlọ́hun bá àlá àfi ká ṣe kíni àfi ká change èdè wa àfi ká change orúkọ wa kò sí ẹ̀rí tó sọ bẹ́ẹ̀ kò sí ẹ̀rí tó sọ bẹ́ẹ̀ tẹ́rì bá sì wà tó sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká rí èmi o I personally èmi fẹ́ rí ẹ̀rí tó sọ pé tá a bá fẹ́ ṣe Islam tá a fẹ́ di mùsùlùmí tá a fẹ́ wà lìjẹ́ náà ọ́ ẹ jẹ́ put ẹ̀ báyìí pé ẹni tó bá fẹ́ wà lìjẹ́ náà nínú Islam ẹ̀rí tó sọ pé ẹni tó bá fẹ́ wà lìjẹ́ náà nínú Islam ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ change orúkọ ẹ̀rí mo fẹ́ rí ẹ̀rí yẹn àwọn orúkọ tá à ń jẹ́ dáa pọ̀ àwọn orúkọ gidi là ń jẹ́ àmọ̀fẹ́ àṣàní àlàní àkànmú àlàmú àjíkẹ́ àríkẹ́ àkókẹ́ àṣàkẹ́ a ní orúkọ tó dáa tí ò bíbí kankan takò tọ́lọ́ wọn wá ní àwọn orúkọ yẹn tó bá tún wá lọ́jọ́ ọkọ̀ ọmọ tá a bá tún wá lọ sọ ọkọ̀ ọmọ á tún wá mọ̀ sọ ọmọ pé orúkọ tá a sọ ọmọ yìí orúkọ Islam bẹ̀ ní kẹ́nikẹ́ máa fi pé ó ẹ má fi orúkọ yòókù pé ó ẹ wo ìròrí wa àyí bí ẹni pé wọ́n fi agolo wọ́n fi bu ọpọlọ èèyàn ọmọ tá a bá sọ lórúkọ lẹ́nìí Abdullahi lórúkọ rẹ o Àlàní tá a fún àtàwọn orúkọ mi ti ń jẹ́ yẹn Abdullahi ní kẹ́ ẹ tẹ̀mọ́ lára o ẹ má tẹ àwọn orúkọ yòókù ẹ má tẹ̀mọ́ lára o ara ọ̀rọ̀ǹg Àlàní nǹkan lọ́ọ́ yà tẹ̀mọ́ lára Abdullahi yẹn ó kàn jẹ́ ìsàmì pé ó jẹ́ mùsùlùmí ló yẹ ó jẹ́ ìsàmì pé ó jẹ́ mùsùlùmí ló yẹ kó jẹ́ Àlàní gẹ́gẹ́gẹ́gẹ́ ló yẹ ká tẹ̀ mọ́ lára Àlàní gẹ́gẹ́gẹ́gẹ́ tàbí Àmọ̀kẹ́ Àjíkẹ́ Àṣàkẹ́ nítorí yẹ ká tẹ̀ mọ́ ọmọ lára nìyẹn. It's a great mistake for every one of us. Please and please let us correct our mistake in order to promote our good culture in Yoruba language, in Yoruba land. Most of us ọ̀pọ̀lọpọ̀ wa àti ṣe àìmọye mistake lórí aspect ìsẹ́yìn àtẹni tí mo ń sọ̀rọ̀ àtẹni tí ń gbọ́ mi
And it was a great mistake for us. It was a great mistake. We have to correct it now. Now. We have to correct it now. Now. Ìyẹn ọba ni wa tọ́lọ́n jẹ́. Dáadáa tó ọba ń ṣe lọ́lọ́run fẹ́ wò. Ìsúnmọ́ Ọlọ́run rẹ lọ́lọ́run fẹ́ wò. Ọba àmọ́ jẹ́ Abdullahi jù bẹ́ẹ̀ lọ. Tó ọba ń ṣiṣẹ́ iṣẹ́ ẹbú ọ̀wọ́ náà.